onílẹ̀ ló láre àjòjì ò mẹ́sẹ̀ lẹ̀ wọn ò bá mẹ́sẹ̀ lẹ̀ wọn ò bá tọ̀lú já adéfá fún Ọ̀rànmíyàn akàn tó kò sí akin nílé akin lójú ogun. Oyo was one of the most prominent, powerful, and largest Yoruba kingdoms before the 19th century. Pípè ọ̀rọ̀ yẹn Ẹ̀yọ́ ni àpètúnpètúnpè ní ọ̀rọ̀ fi di Ọ̀yọ́. And for centuries, Oyo Kingdom was renowned for its military power, cultural legacy, and resilient people with stories of powerful monarchs who have shaped the course of the Yoruba nation. Ọba àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sí kábíyèsí fún nílẹ̀ Yorùbá, Ọba Ṣàngó ni. Ọ̀yọ́ ló ní Ṣàngó, Ṣàngó ló ní Ọ̀yọ́. Oyo's throne was forged through the effort of Oyo people, from Oranya, who founded the kingdom, to Alaafin Atiba, who brought its people to its current domain. Ọ̀yọ́ ẹyọ kan tí a lè sọ pé ó yàtọ̀, ìyẹn Ìgbòho. Òun nìkan náà lẹ́sìn máa gbọ́ tí wọ́n sọ pé Ọ̀yọ́ Ìgbòho. Èyí tó tún farajọ òun ni Ọ̀yọ́ Àtìbà. Ọ̀yọ́ ló wà ní Ìjàyè, Ọ̀yọ́ ló wà ní Ìbàdàn, Ọ̀yọ́ ló wà ní Àgọ́dọ̀. Tẹ́ bá dẹ̀ wo Ògbómọ̀ṣọ́ náà, àwọn ìran Ọ̀yọ́ tí wọ́n pè ní Alábàjá, ó tẹ̀ ṣẹlẹ̀ ní 1855. Wọ́n ṣe ìpàdé kan tó ń pè ní Alábàjá Conference. Aláàfin ló ní kán ṣèpàdé. 3 years after the passing of His Imperial Majesty, Oba Lamidi Adeyemi III, a new chapter in the history of Oyo began to unfold. Ọba tá à ń lò lọ́wọ́lọ́wọ́ ní ìsìn alálẹ̀ Ọ̀yọ́ ló yẹ fún wa. Nínú ẹ̀ wo gbogbo ṣe ìjíjà. Ìgbàdúpẹ́ fọ́lọ́run wípé orí Ọ̀wádé ló kú sí. Gbogbo àwọn ìtàn yẹn ní ṣísẹ̀ntẹ̀lé, òun ló parapọ̀, ló fún Ọ̀yọ́ ní ohun tá a lè pè ní identity, èyí tí a ní pẹ̀lú Ọ̀yọ́ lónìí. Ọ̀yọ́ Aláàfin o, ẹ bá ń ṣe kábíyèsí fún ikú bàbá yèyé. Kábíyèsí.